report card mi wálé. ọmọ mi èmi ló yẹ kí n kí ẹ pé congratulations. dádì mi má wọrí jẹ́ kémi kọ́kọ́ kí ẹ ná nígbà tí o máa ń complain pé ìwọ ò lè ràwé o ìwọ ò lè ràwé o mo wá wò pé kí n kúkú fẹ́ẹ̀lì. dádì mi wo káàdì mi ò bá ṣiṣẹ́ kankan àwọn tíjà wa wípé mi ò promote nítorí náà ìwé tí mo lò ní last year ni mo tún máa lò. ó nídìí láti ràwé tuntun fún mi dádì mi torí tiẹ̀ ní o. dẹ́nẹ́sọ̀n torí kí má bàa ràwé tuntun lọ ṣe fẹ́ẹ̀lì. ó dáa náà dúró dè mí mò ń bọ̀. dádì mi ẹ jọ̀ọ́ yéye dádì mi ẹ jọ̀ọ́ dádì mi ẹ jọ̀ọ́. MC Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá ló ń wí pé ẹ̀yin òbí ẹ̀ ní nàánú lórí ọmọ àmì o.